Orúkọ mi ni Reverend Dr. Adékọ́lá Mákindé. Èmi ni olóòtú ètò mọ̀ọ́kọ-mọ̀ọ́kà káàkiri ilẹ̀ Yorùbá. Ìlànà tí mo mú wá báyìí ni bí ènìyàn ti ṣe lè mọ̀ọ́kọ, bó ti ṣe lè mọ̀ọ́kà yékéyéké lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ láì gba tíṣà. Nínú àwọn ètò ìlànà yẹn, a rí wípé ní ibi gbogbo tó bá ti ń kọ́ èdè, àwọn ìwé kan wà tí wọ́n máa ń ṣe láti lè jẹ́ kí èdè tẹ́ ti mọ̀ọ́kọ-mọ̀ọ́kà yẹn kó fi ẹsẹ̀ rinlẹ̀. Ìlànà àdáyébá ni wípé lẹ́yìn tí ẹ bá ti kọ́ ènìyàn ní ọ̀nà tí ó fi lè ka èdè, ó gbọ́dọ̀ rí àwọn ìwé máa kà tí kò ní jẹ́ kó tún padà di ẹni tí kò rántí bá ti ṣe ń kọ, bá ti ṣe ń kà mọ́. Àwọn ohun gbogbo tí a ti kọ́ ẹni nílé ìwé tó ti mọ̀ọ́kọ, tí ó ti mọ̀ọ́kà yẹn, irú àwọn ìwé bẹ́ẹ̀ ni ó mú J.F. Ọdúnjọ kọ àwọn Abídí Alárìíyé lóríṣiríṣi àti àwọn ìwé àgbélékà tí alàgbà D.O. Fágúnwà tí wọ́n kọ. Àwọn ìwé láti lè mú kí èdè Yorùbá kíkà já gaara ní ẹnu akàwé ni àwọn ìwé yẹn. Ṣùgbọ́n bí a bá ṣe àkíyèsí wípé àwọn olóye àti ọ̀jọ̀gbọ́n ènìyàn káàkiri ni wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé tó lè fi ọgbọ́n kún ọgbọ́n ènìyàn, tó lè fi òye kún ìmọ̀ ènìyàn káàkiri, pàápàá jùlọ láàrin àwọn òyìnbó. Àwọn ti kọ ẹgbẹẹgbẹ̀rún ìwé nípa oríṣiríṣi ọ̀nà àlùyọ, ọ̀nà àṣeyọrí, àwọn ìwé tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń kà lẹ́yìn tó bá ti mọ ìwé kà nìyẹn. Kì í ṣe ìtàn Ìjàpá tàbí àwọn àròsọ tí kò ní fi ọgbọ́n kún ọgbọ́n orí ènìyàn. Irú àwọn ìwé bẹ́ẹ̀ kò sì fi bẹ́ẹ̀ sí ní èdè Yorùbá. Ìgbésẹ̀ tí ilé-iṣẹ́ ti wá níwọ̀nyí o. Ìkíní ni pé kí gbogbo ènìyàn ní ibikíbi kí wọ́n lè ka ìwé Yorùbá, kí wọ́n sì lè kọ àkọsílẹ̀ rẹ̀. Bí a bá ṣe àkíyèsí, a rí wípé ohun tó ń ní ìjọba lára púpọ̀ ni bí àwọn aláìlèkọlèká ti ṣe ń pọ̀ sí níbi gbogbo, pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà. A sì rí pé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tíjọba nìkan lè ṣe. Òun ló mú èmi àti àwọn alájọjókòó-gbìmọ̀ràn mi tí a fi ṣe ètò mímọ̀ọ́kọ, mímọ̀ọ́kà. Lẹ́yìn èyí tí ẹ ń wò lórí fíìmù, ìwé iṣẹ́ ṣíṣe, lẹ́yìn tí ẹ bá ti gbọ́ torí YouTube tán, òun rèé. Ẹ ó rí wípé mọ̀ọ́kà, mọ̀ọ́kọ. Ẹ sì rí àwọn fídíò nínú àwòrán fídíò ní. Fídíò yẹn rèé tí ó wà fún pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ìgbèríko, níbi tí àwọn ohun tá ń lò fi sọ̀rọ̀ àbí gbọ́rọ̀ tí ò fi bẹ́ẹ̀ sí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ abúlé kò ní wọ́n ní fídíò fíìmù, tí wọ́n ní DVD tí wọ́n máa ń wò fi wo oríṣiríṣi eré àgbéléṣe, àwọn fíìmù oríṣiríṣi. Òun náà la ṣe fi eléyìí ṣe, pàápàá jùlọ nítorí àwọn ará oko àti àwọn ènìyàn mìíràn tí wọn ò ní àwọn ohun mìíràn tó lè fi gbọ́. Eléyìí ni fíìmù ní gbogbo nǹkan tí tíṣà fẹ́ sọ pátápátá láti ìbẹ̀rẹ̀ dópin. Oríṣi ẹ̀kọ́ ńláńlá 12 ló wà nínú ẹ̀. Òun rèé tá ti rẹ́gísítà. Ìwé tí àṣẹ tí ìjọba fún wa lé lórí, òun nìyí. Tẹ́ ẹ bá wò, copyright registration ni lórí fíìmù yẹn, a sì ní lórí ìwé yìí náà fún ọ̀nà láti lè jẹ́ kí ẹ mọ̀ọ́kọ, mọ̀ọ́kà ní abẹ́lé yín. Ìyẹn lọ bẹ́ẹ̀. Àwọn ìwé tí a wá kọ fún àwọn ènìyàn láti lè mọ̀ọ́kà, mọ̀ọ́kọ, láti fẹsẹ̀ wọn múlẹ̀, òun ni a pè ní ọ̀nà owó tabua. Ọ̀nà owó tabua yẹn la ó máa kà fún yín.
a ó máa ka àwọn ọ̀nà owó tabua yẹn fún yín. Ìkíní ní ọ̀nà owó tabua yẹn rèé, ìwé kìíní rèé. Ìwé kejì ọ̀nà owó tabua nìyí, ẹ̀rí bẹ́yẹn, ọ̀nà owó tabua. Àwọn ìwé àwọn ọ̀jọ̀gbọ́n ni eléyìí tí àwọn ọ̀jọ̀gbọ́n ti kọ lóríṣiríṣi. Nínú wọn láti yọ àwọn ìwé yìí jáde láti wá mú fún ìwúlò yín. Irú àwọn ìwé tá a yọ wọ́n jáde nínú rẹ̀ ni Napoleon Hill bíi Think and Grow Rich, Clason, The Richest Man in Babylon, ọlọ́lá jùlọ ní ilẹ̀ Bábílónì, àti ìwé kan tí bàbá wa kan tó jẹ́ Yorùbá náà kọ, Creativity, Innovation and Success, tí a gba ọwọ́ Julius Ọlárìndé Akínbóyè kọ ní 2003. Àwọn irú ìwé bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìwé àwọn ọ̀jọ̀gbọ́n ni, àwọn la kójọpọ̀ sínú ọ̀nà owó tabua yìí. Series yẹn ni pé oríṣiríṣi tó tẹ̀léra wọn lọ, òun ni ọ̀nà owó tabua. Ìkíní rèé, ọ̀nà owó tabua. Apá kejì rèé, apá yẹn sì pọ̀ lọ àti tẹ̀débì kan fún àwọn ènìyàn láti lè ní òye. Kí ni kókó onúwé yìí? Kókó onúwé yìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn àjọ̀gbọ́n ńláńlá ti kó gbé jókòó tó ti ṣe lórí bí o ti ṣe lè là, bí o ti ṣe lè làlùyọ. Àwọn ni àwọn ilé ìdálé lórí. Ní àkékúrú, ẹ máa wá ìwé ọ̀nà owó tabua yìí, ó wà lórí YouTube, ó wà lórí CD, ó sì wà lórí ní títẹ̀ báyìí fún àwọn tó bá ń wò láti rà. Ẹ kàn sí ilé iṣẹ́ wa. Phone number wa ni 080-230-57571 àti 081-32-34-3511. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Reverend Dr. Kọ́lá Mákindé. Thank you all.